African men are polygamous in nature. Kò sí kò bá jẹ́ Mùsùlùmí, kò jẹ́ Kìrìsìtẹ́nì, alábàálà oníṣẹ̀ṣe. Nípa èmi mọ àwọn òjíṣẹ́ Ọlọ́run kan dáadáa tó jẹ́ pé. Ṣé lóòótọ́ ni ṣé kó ara fìlà tọkùnrin àti obìnrin? Gẹ́gẹ́ bí ìlànà United Nations, nǹkan tó gbé kalẹ̀ ni pé bákan náà yẹ ká jọ dọ́gba ni. Ṣùgbọ́n ní ìhà tiwa níbí aṣàwàgbọ̀n faramọ́ obìnrin máa padà wà ní ipò igbákejì ààrẹ Nàìjíríà lọ́wọ́ sílẹ̀ ọjọ́ tí ọ̀rọ̀ kò sí ìdá àwọn bàbá ńlá bàbá wa tó jí ọkọ wọn àwọn ló ń tọ́jú wọn 100%. Gbogbo bùkátà wọn àwọn ọkọ ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ṣe lọ́ńdọ̀ mọ́tọ́sì báńdò lọ́lọ́kùnrin ní bábí nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá tí wọ́n ní ó yá o ẹ̀jẹ̀ á gbé ohun tá a fẹnu kò sí ká kọ jáde wípé àtakò tí Natasha ṣe obìnrin náà fi hàn ó kó wá kà á. Bàbá tún wá wí obìnrin tún dìde wọ́n tún ní wọ́n protest láti fi tó ti wá ní Kogi wọ́n tún protest lọ́sí náà àti obìnrin ló tún lead ẹ̀ gbé petition rẹ̀ wá kọ́ wá láìpẹ́ ó ní sọ obìnrin lọ́tọ̀ obìnrin wá. Obìnrin lọ́tọ̀ obìnrin ṣùgbọ́n ọkùnrin ní kọ́kọ́rọ́ tó sọ obìnrin di ọ̀tá obìnrin. Lọ́nà wo? Bẹ́ẹ̀ tí ẹ̀ wá gbà wá tán ní 100% pé kí gbogbo ọ̀nà kẹgbà pé kájọ dọ́gba ẹ sì lè fàyè sílẹ̀ fún wa kájọ máa yí lọ bẹ ṣe ń lọ yẹn tó táwọn nìkan ò lè dá ẹni bá ṣe dá ṣe ẹ máa káríwá àgbọn bẹ́ẹ̀ ẹjọ́ àwọn ṣoké ti silence. Monsurat Àjọkẹ́ Foundation tẹ́ ń jà fún ẹ̀tọ́ obìnrin tẹ́ ń kòrò ojú sí ìlòkulò obìnrin àtọmọdé ní ṣókí kí làwọn ohun tí ẹ̀ ń dojú kọ ẹ̀ka yàrá gbé péréte. Màá gbé péréte lórí orúkọ tó pọ̀ ìkànnì ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀ṣẹ́ àwò. ẹkùn lè làkàrà lé ẹrù wọ́n kéré ọ̀nà bàbá ìlànà tó tọ́jú ìfẹ́jọ́ mẹ́ta láti làákìrà ẹni lọ́wọ́ Nàìjíríà ẹ káàbọ̀ sórí ètò lérò tèmi ìwòyí ìjẹ lórí ìta ń dágbére ta ní dókítà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn pé èmi ni wọ́n mọ̀ wáyé náà láwọn ọba àtúntò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa àtúgbà yín àdúpẹ́ bọ́lọ́wọ́ bá o nǹkan Abíọ́dún lórúkọ tèmi jẹ́ ajé lọ́gbọ́n lórúkọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo èmi ní gbogbo bí àgbà ajókòtàgbà má dùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré abèrè àgbà níkù ìjẹ́ ló kọ lóòtú ètò yìí àwọn àlejò méjèèjì ti wà ní yàrá gbára pẹ̀lú mi ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin la fẹ́ gbé yẹ̀wò nílẹ̀ Yorùbá ń bí àti jákèjádò Nàìjíríà àti àgbáńlá ayé àlejò ní àkọ́kọ́ àwọn náà ni wọ́n jẹ́ akọni obìnrin ni wọ́n bàbá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun ní Nàìjíríà àti lórílẹ̀-èdè àgbáyé àwọn ni arábìnrin Bísọ́lá Arìwúdọlà tí wọ́n jẹ́ alága fún àwọn ẹgbẹ́ oníròyìn obìnrin nípínlẹ̀ Ọ̀ṣun NAWOJ wọ́n tún jẹ́ akọ̀wé ìròyìn fún kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun àlejò ní ẹ bá ń kí àwọn èèyàn bí. ẹ káàárọ̀ gbogbo ilé ẹ̀yin bàbá mi màmá mi àǹtí mi àbúrò mi ọ̀rẹ́ mi ẹ̀yin alábàágbé wa lọ́sùn lọ́sì àti gbogbo wa káàbọ̀ sí orí ìkànnì tẹ̀wá yìí. ṣé Arìwúdọlà ni àbí Arìwúdọlá? ọ̀là ṣàwà ní méjèèjì. ẹlòmíì àti Arìwúdọlá méjèèjì ọ̀làdà ni. ó dà ó lè jẹ́ pé ṣé ariwo náà ní fẹ́ẹ́ rù ó ti wá dọ́là fún ó ti dọ́là ọlọ́run dọ́là fún gbogbo wa o ẹ̀ka àbọ̀ sórí ètò àlejò ní kejì àwọn náà ni arábìnrin Monsurat Olúwatóyìn Ibrahim tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Monsurat Àjọkẹ́ Foundation àjọ tí ó ń jà fún ẹ̀tọ́ obìnrin àti ọmọdé tí wọ́n sì tún gbogbo agan sí ìlòkulò obìnrin àti ìlòkulò ọmọdé ẹ káàbọ̀ sórí ètò ọ̀la ń kí àwọn èèyàn ní. ẹ ṣe olóòtú ẹ káàárọ̀ gbogbo ní ẹ̀yin màá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin ọ̀rẹ́ mi mo kí wa kú ayẹyẹ ọjọ́ àwọn obìnrin oṣù obìnrin àwọn àti international women's day gbogbo àgbáyé. ẹ káàbọ̀ sórí ètò ṣé tí ọkọ bá bọ́ lágbáyàwó lójú ṣe gbìjàyàwó.
ó bá máa gbèjẹ́ lábẹ́ òfin gbogbo nǹkan lábẹ́ òfin àti ṣiṣẹ́. ẹ ṣe wẹ́n káàbọ̀ sórí ètò a jẹ́ pé. bẹ́ẹ̀ tí ò bá ti kọjá lè tí òun kọ́ ló kọjá lè rọ̀ mú tí ò pa lára ṣùgbọ́n tó bá ti di tó pa lára a máa dá sí i. ẹ ṣe wẹ́n káàbọ̀ sórí ètò. ẹ̀yin ènìyàn ló yẹ rí pé ọ̀gbẹ́gbẹ́ òní báyìí lọ́lákè sọ àwọn tá a dùn sódò ẹja ńlá ló gbé ẹgbẹ́ bèrè báyìí lọ́tọ̀dọ̀ alága nàwọ́ọ̀jì nípínlẹ̀ Ọ̀ṣun pé obìnrin bó lóbìnrin gan ṣe jẹ́ láwùjọ bàbá ní ká tiẹ̀ wò pé ta lóbìnrin láwùjọ ipa wo lóbìnrin kó láwùjọ ẹja ti bẹ̀rẹ̀. obìnrin ṣe kókó obìnrin ṣe pàtàkì mo fẹ́ lè sọ pé obìnrin ló jẹ́ kí ayé máa wà kó tún sì máa wà torí pé obìnrin láti kékeré ta fi di ọlọ́mọdé ta fi di abilékọ tàbí àgbọn tún fi di tọ́mà tún fi di nǹkan tá à ń pè ní girama táwọn náà máa lọ́mọ tó ti ń bímọ nílé ọkọ títí tá máa fi gbàǹgbà tó fi máa dògbó lóbìnrin wúlò obìnrin ló dẹ̀ tún bí obìnrin ẹgbẹ́ àtọkùnrin sórí ilẹ̀ àlàyé tó bá ti di ẹni tó wà ní ọkọ ìyẹn mo sọ pé obìnrin ló jẹ́ kí ayé kó máa wà kó túbọ̀ máa wà. ẹ̀yin ìjọ ayé. àwa ní ìlú ayé. obìnrin ò lè dá ọkùnrin ò lè dá bímọ ọkùnrin ò lè bímọ kó replicate ara ẹ̀ kò lè wà continuous. but ọlọ́run ti create obìnrin ó sì ti fún wọn ní ẹ̀bùn yẹn láti bímọ kí ọmọ wọn náà kó tún bímọ kí ọmọ ẹ̀ náà kó tún bímọ so obìnrin ló jẹ́ kí ayé kó máa àwa nìyọ ayé. ṣe pàtókò ní kó nínú ayé kò sí fọwọ́ lọ́fẹ́ yìí. àwa lẹ̀gbọ́n àwa làbúrò àwa níyàwó àwa ní gàmá àwa ní gbogbo. mo pàtẹ́wọ́ fún mo kó fún yín ẹ jẹ́ mi lọ sọ́dọ̀ ìyá wa Mansurat bọ́bá wa wò àwọn èèyàn máa ń sọ ìgboro wípé obìnrin bíi amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi obìnrin ò lè dá dúró nǹkan kan ká máa fojú obìnrin bákan kí lè rí sọ sí mi. ẹ ṣe oríṣi ẹni tí ò mọ nǹkan ló máa sọ pé obìnrin báwo màá bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ tó sọ pé obìnrin ní ìwà ayé obìnrin dàbí iyọ̀ nínú ọbẹ̀ ni tẹ bá ṣe bẹ̀ kò sí nǹkan gbogbo àbídùn tẹ lè fi sí tí ò bá tíì sí ọbẹ̀ kò sí ìpè kò ní tèsì àtọ̀ sáwọn ìdílé tó bá ń jàtẹ̀ ṣùgbọ́n ìdílé tí ò bá jàtẹ̀ kódà kó gbé ìbò kó jẹ́ àwọn aláwọ̀ dúdú láti bí dókè òkun gbogbo àgbáyé tẹ bá gbóúnjẹ fẹ́yàn kan tí ò bá fi yọ̀ sí oúnjẹ wọn ní lọ lẹ́yìn báwo ló ṣe nìyí àtọ́wá jẹ́ ìyá fún gbogbo àgbáyé pátápátá ẹ̀yìn ọkùnrin ẹ̀fẹ́ ẹ̀kọ́ àwọn ọba yẹn ju pé dandandandan pé kájọ máa ṣe dédé tàbí ọdún agbàpọ̀ ìlú lórí o bọ̀ bá a ṣe gbàpọ̀ ìlú lórí tó náà àwa ìgbà ni bọ́sì kò sí kọ́tà ẹ̀lì dáṣì láti kékeré ẹ̀lì dàgbà kódà tẹ bá darí ibi iṣẹ́ dé ajọ́ ń ṣiṣẹ́ ni ẹ̀ tún débi tẹ bá jókòó sí báyìí ẹgbẹ́ báàgì sí àlè kọ̀rẹ́ ti ti sẹ́ni gbọ́ bí ọmọ rẹ̀ ṣe máa ṣe bí ọgbẹ́ ìdí ìwà ni àwọn aláàgbé báàgì wọ́n mọ́lé ibi tẹ bá jẹun tó bẹ̀rẹ̀ níwọ̀n bí ẹkẹ ni àwọn la máa fi yánkáchì ẹkún ìnáwó rẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ̀ bá dùn owó ìyàwó kan ló wà. àwọn máa bọ́ aṣọ rẹ̀ àwọn máa bọ́ ọdún tí ọ èyí wọ́n tẹ̀ tí wọ́n ní ìjàmbá mú ní tí òun tẹ̀kọ̀ sílẹ̀ kò sí àwọn ọmọ ọ̀tá lọ kó lè sinmi lọ́ndì bá sẹ́lẹ̀. bó bá tó wá fọwọ́ kan dé ìgbà bó bá fẹ́ rẹ̀ wá ẹ̀yin náà fọwọ́ lọ́wọ́ pàpọ̀. àwọn làwọn pè é ìgbà yìí lórí aṣọ tẹ̀ lọ́wọ́ obìnrin méjì tí mo gbé lórí èdè lónìí láì sí níbẹ̀. ṣọwọ́ tí wọ́n bá olùsọ̀kúnlẹ̀ wà láì mọ̀kàn ní wọ́n ní obìnrin ò jẹ́ nǹkan ẹ̀mà tí ìlú bẹ́ẹ̀ lọ́wọ́ tí kò sí ti máa parí àwọn gbọ́dọ̀ yẹ kẹ́ máa jẹ bàbá wọn bí ìlera ń ṣe rí ẹsẹ̀ ilé ilẹ̀ àwọn aláìgbé ilé ìṣẹ́jẹ́ kan aláwọ̀ kó lè yẹ kẹ́ máa lò bá. ṣé tó bá wù ilẹ̀ fi wá rọ. tó bá wù ọkọ nígbà pé ẹ̀yin lọ tó wá bọ́nà. ẹ ṣeun ẹjọ́ wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àǹtí Bísọ́lá fún ìbéèrè báyìí pé láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni o ẹ̀sìn mùsùlùmí ni o ẹ̀sìn àbáláyé ni o àwùjọ gbà pé obìnrin jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọkùnrin pé ọkùnrin ló lórí
obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ tájọjọ máa ṣe pọ̀ sí lọ àwọn obìnrin wá ń dúró láyé ìsìn àwọn bàbá wa wò pé ibi tẹ́yìn obìnrin mú kínní lọ ṣèṣe pé àjọjọ fẹ́ máa du ipò mọ́ra wọn lọ́wọ́ pé ẹ̀yin obìnrin ẹ̀ ń sọ pé ilé ìbò kò ní kó ọ̀rà jù ọkọ̀ mi bá dúró èmi náà dúró ni bí kínní kan bá sì jẹ́ àgùnmọ́ tẹ̀ kínní kan kò ní rọgbọ ìmọ̀ràn wo lẹ ní fáwọn obìnrin àti pé kẹ́kọ́ bẹ̀rẹ̀ bá gbé ṣé lóòótọ́ ni ṣé kó ọ̀rà jù látọkùnrin àti obìnrin. Màá sọ pé gẹ́gẹ́ bí ìlànà United Nations àjọ àgbáyé nǹkan tó gbé kalẹ̀ ni pé bákan náà yẹ ká jọ dọ́gba ni ṣùgbọ́n ní ìhà tiwa níbí àṣà wa ìtàláṣà wa àṣìníṣe kò gbà pé kí àwọn ọkùnrin kan náà gbà kọ́ obìnrin bá wọn dọ́gba aṣáwágbọ̀n faramọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ la ṣe ń yóò dáa bẹ́ẹ̀ tí ẹ̀ wá gbà wá tán ní 100% pé bí gbogbo ọ̀nà kẹgbà pé kájọ dọ́gba ẹ sì lè fàyè sílẹ̀ fún wa kájọ máa yí lọ bẹ ṣe ń lọ yẹn tó táwọn nìkan ò lè dá ìlànà dá ṣe ọmọ káríwá àgbọn bẹ́ẹ̀ ẹjọ́ àwọn ṣòkèsì talent bẹ́ẹ̀ ni nínú ìtàn Nàìjíríà ààrẹ àná Goodluck Jonathan ó ṣe dáadáa ó fún wa ní àrùndínlógójì 35% nínú ọgọ́rùn-ún nínú òṣèlú pé ìdá yìí ni àwa obìnrin la lè máa mú nínú ipò òṣèlú òun ṣe dáadáa ṣùgbọ́n lẹ́yìn tí ó ti parí àsìkò ẹ̀ ní ìjọba àwọn tó ti dé wọn ò wo bẹ́ẹ̀ o nǹkan táwọn ṣe ni pé àwọn kan fi obìnrin kan méjì ilẹ̀ àṣìṣe láwùjọ rẹ̀ ẹgbẹ́ látàrí láyé ọ̀gágun Oyinlọ́lá nípìnlẹ̀ rẹ̀ tí ìyá wa lórí ọba dàsíkè tó jẹ́jẹ́ ẹwà ilé ọ̀gbẹ́ni ọ̀pá ẹgbẹ́sọ̀lá náà àwọn náà lo àṣìṣe lára ìṣọ́nà rí ẹgbẹ́ sáájú àsìkò Jonathan yẹn náà. ẹjọ́ wọn bẹ̀rẹ̀ wípé ṣéjì ṣe torí bẹ́yìn obìnrin ìwé tí tó ṣe ìgbìmọ̀ ni. à ń yọjú dáadáa. wọ́n bẹ̀rẹ̀ ní ìwé bá. ọ̀rọ̀ pé obìnrin lọ̀tá obìnrin gbóbìnrin bá wà ń kó agbára àṣìlò ipò máa fẹ́ wáyé ẹjọ́ wọn bá pẹ̀rẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ọ̀rọ̀ sẹ́nitọ́ Natasha Akpo tí gbogbo alamọ̀ yẹn là ń gbọ́ nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá tí wọ́n ní ó yá o ẹjẹ́ á gbé ohun tá a fẹ́ ni kò sí ká kọ jáde wípé àtakò tí Natasha ṣe obìnrin náà fi hàn ó kó wá kà á bàbá tún wá wí obìnrin tún dìde wọ́n tún ní wọ́n protest láti fi tó ti wá ní Kogi wọ́n tún protest lọ́dún náà àti gbogbo ló tún nídìí ẹ̀ gbé petition rẹ̀ wá kọ́ wà láìpẹ́ ó ní kí sóbìnrin ọ̀tá obìnrin wá. obìnrin lọ̀tá obìnrin ṣùgbọ́n ọkùnrin ní kọ́kọ́rọ́ tó sọ obìnrin di ọ̀tá obìnrin. lọ́nà wo. gbogbo ẹjọ́ tẹ̀sán ìfẹ́ ìmọ̀ bá gbò ó àwọn wo ló wà nídìí ẹ̀ tó ń ti obìnrin tí wọ́n lò tí wọ́n sì ti wá dá ẹgbẹ́ láti jẹ wọn ni orílẹ̀ lágbára ọkùnrin ló wà ní ipò ìjà wọ́n ti wà ní ipò àṣẹ lọ́wọ́lọ́wọ́ àwọn lọ́wọ́ lọ àwọn ẹ̀ẹ́dẹ̀gbẹ́ jẹun gbogbo ara wọn bí nǹkan ṣe lọ́jọ́ ìlú ọ̀tọ̀ ní ẹgbẹ́ wájú pé ọ̀tọ̀ ní ìwà ọ̀tọ̀ ní ẹ̀yà ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ ní pé mo jọ́kùnrin ọ̀tọ̀ ní pé mo jẹ́ bíi bẹ́ẹ̀ ṣe wà ẹ́sìn ìwà ń ìwé wò ẹ̀rọ kan pé kí n ṣe bí India o wọ́n tẹ́ bí yẹn gangan máa fi yọ síta. so àwọn obìnrin náà fi jẹ́ pé kò sí ẹ̀ka lè gbé lẹ̀ àní fẹ́. ṣé obìnrin ló lo obìnrin tó tọ̀pá obìnrin. ló ń lọ ọkùnrin ló wọ́pẹ́ ṣe bá ti lọ ṣe kí ní ìpínlẹ̀ rẹ̀ sílẹ̀ wọ́n má ti wọ́n sílẹ̀ wọ́n fẹ́ lè wọ́n ní rẹ̀ tó bá lè ṣe tó bá lè yé náà tàṣà kù. bẹ́ẹ̀ ọ̀dọ́ ló gbà pé. ẹ̀ kí wọ́n ní mọ̀ràn nípa àwọn obìnrin tí ọkùnrin ń lò láti lè jọ́ta obìnrin. àmọ̀ràn wà fún àwọn obìnrin ẹjẹ́ ìjọsìnwọ́pọ̀ pẹ̀lú wa ẹjẹ́ àtàbàdà ọ̀pọ̀wọ́sowọ́pọ̀ fúnra wa ẹjẹ́ kó jẹ́ 100%. ẹwọ̀n náà kó má sí àgbẹ̀. owó tí ó pè ní àlùkámà. ẹwọ̀n náà tí ọkùnrin kan bá ní issues ẹ bá ọkùnrin òní fún jẹ́ ìgbà wọn lọ́gbọ̀n ẹ̀rọ pẹ̀lú àwàdà ní òbíṣe. àwọn ọkùnrin kan ní issue àwọn obìnrin ẹgbẹ́ wa láàmú sọ ọ̀rọ̀ àlùkùsà látara wípé inú wa ò sí ẹ̀dùn máa fẹ́ kó jábọ́ sẹ́yìn. ara fẹ́ obìnrin ọ̀tọ̀ obìnrin náà nìyẹn ẹjẹ́ wa lọ sínú ilé. àwọn arógun náà wọ́n yóò ẹ̀yà lọ ní ilé náà. ìyálé àti ìyàwó àbí ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò ọjọ́ ń gbé ilé kan náà lábẹ́ òrùlé kan náà tí wọ́n ń jowú ara wọn tí wọ́n ń bára wọn jà tí wọ́n ń bára wọn jà. ṣé àwa rí i pé
ọkùnrin kọ́ ló tún jẹ́ okùnfà yẹn bá. ṣe ń jọ̀rọ̀ ẹ ti lọ sí ìpele nígbà ọ̀rọ̀ márèèjì ó sì pè sí ẹ̀ka ká àwọn ẹ̀sìn kan fara mọ́ ìyàwó kan àwọn ẹ̀sìn kan fara mọ́ ìyàwó kan àti àwọn sọ pé àṣà wa ó fara mọ́ kò lè fẹ́ ìyàwó kan ọmọ tá a fẹ́ fi àṣà ṣe wọ́n ní òṣàjẹ́ tó méjì obìnrin òbílẹ̀ jẹ́ láéláé ìbò mo máa sọ gbogbo àwọn ìyá wa tí ó bá ti gbé kó àkókò wọn fi ti yẹ ọ̀sán lọ́kọ́ fẹ́ fẹ́ yàwó ní òkú àdúrà ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó bá mọ ohun tó ń ṣe ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé kí ìwé tí ń jọ́kùnrin wọlé ọwọ́ ọkùnrin yìí lọ́pọ̀ sí jù òní sí wàhálà ọwọ́ bá lè lé wà òní gbọ́dọ̀ ìyàwó òfin àyè òní gbọ́dọ̀ ìyàwó òfin àyè tó bá ní wíwọ́ ìdání jẹ́ kó àmú kó òní dédé lọ́kọ̀ ó ní fẹ́ kàn jù kan lọ bọ̀ ṣe déédéé ní ojú wíwí márùn jẹ́ mọ̀ pé wíwí márùn yìí o ẹgbà fi sórí tí ó ń jọba ìfẹ́ ìgbà lọ́wọ́ ọba ṣe ní kẹ́kẹ́ ní tó àwọn ọmọ náà rẹ̀ mọ̀ rẹ́sì àpò kan sí apáyà ní ká lójú rẹ̀ rà sílé ṣe déédéé ìyẹn lójú kí o lè bẹ́ẹ̀ pé òun níyànjú ọwọ́ ń dàgbẹ́ bọ̀ ṣe ṣùgbọ́n kọ̀ọ̀kan bí ìtọ́lẹ̀ tẹ̀lé ọ̀rùn kan fẹ́ fẹ́ àwọn ilé láyé tòun tó fún ọjà àdúgbò yìí pé obìnrin ẹ jẹ́ ká fi ọwọ́ ṣe wọ́pọ̀ ká fi ìjọba náà ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ṣe ká lè gbà pé ètò ọlọ́run ní lọ́wọ́ ẹ̀ka láṣì. bẹ́ẹ̀ni gbogbo alágbó ìtàn yẹn tó máa fi ń kà rọ́bà fún wa pé African men are polygamous in nature. Kò sí kó o bá jẹ́ Mùsùlùmí, kó o jẹ́ Kìrìsìtẹ́nì, alábàálà oníṣẹ̀ṣe. Bí òfin méjì mẹ́ta wálé yóò mọ orí nípa kí ló di wà lọ́kàn yìí jù. Ọmọ bàbá wa ẹ̀rí ìbùn àwọn ọlọ́run dáríjì ni. Ìbùn àwọn sókòlè aṣọ èyí mọ àwọn òjíṣẹ́ ọlọ́run kan. Tó jẹ́ pé ìfowópamọ́ àmọ́ kó òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni. Wọ́n wà bí bẹ́yọ̀ kan lẹ́yọ̀ kan. Wọ́n ti ní lórí nípa mọ́. Kàdí àmọ́ kàdí ní ìròyìn ní àwọn. Wọ́n wọ ẹgbẹ́ pé àti ẹ̀jẹ̀ wọn ẹ̀rí pé. Ó ti mọ nǹkan tó ń ṣe ní ẹ ṣeun ẹyẹ yanjú ẹ̀rí pé àwọn tí ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu wọn tí wọ́n sì tọ́ láti sọ̀rọ̀ nípa àwọn obìnrin àwọn náà láti ń fọ̀rọ̀ ojú nítorí ọ̀rọ̀ lórí ètò lérò tèmi ẹjọ́ àmì òdìkejì náà ká jíṣẹ́ kàbí méjì ọmọ Nàìjíríà ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní lérò tèmi àwọn àlejò mi wọ́n sì wà ní yàrá agbára pẹ̀lú mi àbọ̀ ọ̀jọ́mi tó rọrùn pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ obìnrin ipò obìnrin àti ipa tí obìnrin kó fún ìdàgbàsókè àwùjọ àti ọmọnìyàn ẹ kúrò látẹ̀kùn àlejò mi. tó ìbéèrè ká tó lọ sódì kejì lẹ́yìn ìbéèrè tí mo fẹ́ béèrè báyìí ni pé ẹjọ́ lọ sọ́dọ̀ arábìnrin Mansurat wípé obìnrin láwùjọ ipa tẹ̀ ń kó kò sí fọwọ́ rọ́ sẹ́yìn àmọ́ láwùjọ nígbà míì àwọn ìrírí tá a ti rí àtàwọn tá a ti gbọ́ bóbìnrin bá ti lè dádúró lórí ẹsẹ̀ rẹ̀ tó tán tó lówó lọ́wọ́ tó wà nípò ńlá tí ń pe tapá tó tapá sí tí wọ́n ń wárí fún wọn àti tẹríba fọ́kùnrin owó obìnrin bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rí bákàbákà ṣé lóòótọ́ ni. pẹ̀lú ìrírí mi fi ẹnu àtẹ mo ń bu ẹnu àtẹ lóbìnrin kankan ìgbàgbọ́ mi ní pé kò sóbìnrin tí wọ́n bí sílẹ̀ sílẹ̀ ayé lórí tí wọ́n fẹ́ máa dìdàkudà ní wọ́n fẹ́ máa wà kí wà kọ́ wọ́n fẹ́ máa ṣubú bẹ̀rẹ̀ sọ́kọ̀ tó ń da nílé ọkọ gbogbo obìnrin náà tó máa ṣubú bẹ̀rẹ̀ tó bá nílé ọkọ ọkàn rẹ̀ nìyẹn balẹ̀ so kí wọ́n fẹ́ gbà ní wàhálà kò lọ fẹ́ bẹ́ẹ̀ bí pé ó fẹ́ ìfọ̀kànbalẹ̀ láyé anífọ̀kànbalẹ̀ lòún fẹ́ so ìdájọ́ wọn wà sá ní òun torí pé òun ti lówó òun ti lé fún òun ti ní ìtàn náà òun fẹ́ máa ṣubú bẹ̀rẹ̀ sọ́kọ̀ kò rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹ̀ tóbi yóò fi di tó dà mi ò ní kóbìnrin máa ṣe àgbèrè dára bí àwọn tó ń ṣe tó máa ń ta tó ń pè wọ́n mi ní obìnrin tó ń ṣe pé òun ò fọ́ ọmọ òfẹ́ ọkùnrin náà dára ṣùgbọ́n nǹkan kan ló bí nǹkan kan tó bá bí wọ́n sùn ọ̀dọ́ bẹ̀ tó wá rí pé ọ̀nà àbáyọ tó ní kálukú ní wá gbà nílẹ̀ ọ̀hún tí kòkó ẹ̀ bá yẹ olómọ̀ lọ ṣùgbọ́n tí ìdòtí ọba ti bá tó ti rí fìrìfìrì láyé bóyá látara bíbí bí alátara ilé ọkọ bí alátara iṣẹ́ ló mọ̀ wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ kan tí ò lẹ́tà ní kejì ní òògùn lọ́kàn lọ́nà àbáyọ òògùn ìṣẹ̀lẹ̀. àwọn ọmọ àwọn obìnrin kan wá láwùjọ tí wọ́n lówó tí wọ́n nípò tí wọ́n ń bẹ̀rù tẹríba fọ́kọ tí wọn ò lè ṣe nǹkan kan láì gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀. máa ń fi mọ̀ Esther Ajayi màmá ní kẹjà láàrin
máa fi wọn ṣàpèjúwe. ìmọ̀ràn wo lẹ ní fún àwọn obìnrin tó wà nínú ipò yìí àtàwọn tí ń dojúkọ irú ẹ̀ nílé ọkọ. lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ tó wà dáadáa nígbà tá àwọn ìyá wa generation tó wà tó kọ́ tí wá ní wọ́n ní àmúmọ́ra tó pọ̀ ìyẹn ní. ìkejì àwọn baba ńlá bàbá wa tó jí ọkọ wọn àwọn ló ń tọ́jú wọn 100%. gbogbo bùkátà pátá àwọn ló ń gbé. gbogbo bùkátà wọn àwọn kan ló ń gbé. ìwà ìtẹ̀ lọ́nà ìfẹ́ àbí. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ṣe lọ́jọ́ mọ́tọ́sì. ọkùnrin yìí kò sí nípa ọ̀pọ̀lọpọ̀ òyìnbó kan wà tí mo máa ń pèrú àwọn. ìyàwó ní ọ̀dà ló spam donor ẹ bá yá mi yóò bá spam donor lọkùnrin yìí. ó kọ̀ ọ̀pọ̀ obìnrin yẹn ní àtọ̀ ẹ̀ pé bá ń bí. ó tọ́ lọ́sọ̀tọ̀ mo bá ti bí so gbogbo ẹbí náà ti ẹbí dábàá fún àwọn ọkùnrin. ẹyin náà ni. tó ẹ ti wẹ́ẹ́ dáhùn sí báyìí. ẹ sọ́lẹ̀ fún ìgbà tí a bẹ̀rẹ̀ rọ̀ pé ìdá tó yẹ kí àwọn obìnrin kan fún obìnrin ní òṣèlú wọn àfi bẹ́ẹ̀ fún wọn náà ti ń yọ̀rọ̀ sẹ́yìn. bàbá ní káwé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ ìrò pé obìnrin kankan wà nù ọkùnrin gbogbo wọn. bàbá ní káwé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ̀nba ní péréte lóbìnrin tó wà nínú ìgbìmọ̀ obìnrin díẹ̀ ló wà ń bẹ̀ ọba ní ká lọ sí ìjọba àbílẹ̀ ni ọba ní ká lọ wọ́ọ̀dù ìjọba àpapọ̀ ní níbikíbi ìmọ̀ràn wo ni ẹ fún obìnrin pé ṣíṣe pé wọn yọjú síṣèlú dáadáa àbáwọn tó ń yọjú bóyá wọn ò ṣe é lọ́sọ̀nà tó yẹ kí wọ́n ti gbà ṣe. àwọn obìnrin tó ń fọ̀ tó ní èékánná wọ́n wà nínú òṣèlú nísìnyí ká sọ pé àsìkò tí ì tó ni ṣùgbọ́n ní àjọ tiwa àwa jẹ́ oníròyìn látòkè o ní national headquarter wa ní àìpẹ́ ọjọ́ yìí la ṣe wọ́n ṣe collaboration Nigeria Association of Women Journalists pẹ̀lú àwọn àjọ kan tó ń pè ní Nigeria League of Women Voters. ìfọwọ́sowọ́pọ̀ tó ṣe òun ni pé láti ṣe ìpolongo àti láti lọ bá gbogbo àwọn tó jẹ́ alákòóso níjọba pé àsìkò tó láti rí i pé gbogbo ipò wọn báyìí obìnrin gbọ́dọ̀ wà ní ipò yẹn. ó wá ti di dandan báyìí àti gbogbo nǹkan tó máa ṣe a máa rí pé àwọn obìnrin náà á ní pàdé pẹ̀lú gbogbo àwọn obìnrin tó wà nínú ipò òṣèlú papọ̀. ẹ mọ̀ pé àwọn kan máa ń wà tó máa jẹ́ bí olórí àwọn obìnrin ẹ̀ wọ́n tún wá wà papọ̀ gbogbo wọn pátápátá la fẹ́ pé kó má dàbí pé àwọn kan máa gbé gbá yẹn sókè àwọn tó máa fà wálẹ̀. àwọn tá à ń torí wọn gan jà wọn ò ní gbéra rárá. nínú ìtàn ǹjẹ́ arúbìnrin gẹ́gẹ́ bá kejì ààrẹ Nàìjíríà rí. àti ìrí ṣáàtìlérí láìpẹ́ a máa rí. ó dá lójú. a máa rí pé ó máa ṣẹlẹ̀ obìnrin máa padà wà ní ipò igbákejì ààrẹ Nàìjíríà ọlọ́run kọ sílẹ̀. ojú sí ọ̀rọ̀ kò sí ìdá. Mọ̀ṣúrà Àtàjọkẹ́ Foundation tẹ́ ń jà fún ẹ̀tọ́ obìnrin tẹ́ ń kóró ojú sí ìlòkulò obìnrin àtọmọdé ní ṣókí kí làwọn ohun tí ẹ̀ ń dojú kọ pàápàá jùlọ kí lẹ fẹ́ látọ̀dọ̀ àwùjọ ọkùnrin lọ́wọ́bìnrin ẹ̀ka ara bá gé péréte. máa ń gé péréte orúkọ tó pọ̀ ìfẹ́ ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀ṣẹ́ àwò. mo jẹ́ àjọ tó ń jà fún ìlòkulò àtọmọdé lọ sí sọ́ọ̀bù. mo lè tún wá jẹ́ àgbẹ̀ àjọ kan ní Child Protection Network àjọ tó máa ń jà fún àwọn ọmọdé láti inú oyún ọdún mẹ́tàdínlógún. tá a bá ti gbọ́ pé ọmọ kan wà bí kan ò bóyá láti inú oyún yẹn o láti ìṣirò ọjọ́ dé ọmọdàlógún yẹn o àti ẹ̀gbọ́dọ̀ ó bá àkóso wọ́n dàbí jẹun kó tó bá kọ àyà àgbọ̀dọ̀ lọ sáré lọ bẹ̀ kákù yìí ká lọ dóòlà ní rẹ̀ nítorí mo gbọ́ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlélógún oṣù kẹta nílùú Ìlògbò pé àkàndá kan bí mo bá sáré lọ bẹ̀ mo dé bẹ̀ gbọ́ mo ní ilé yàrá ayélujára pé ẹnìkan bí mo rò pé kò sí ìtọ́jú mo bá dé bẹ̀ mo lọ́wọ́ àyà kan wọ́n ṣàníyàn bàbá ìkásàmọ̀ fọ̀rọ̀ kan ní mo fẹ́ dóòlà gbà ló kàn sí àwọn iléeṣẹ́ ìjọba obìnrin tó ríṣẹ́ obìnrin ọ̀gá pàtàkì ẹ̀sìn sí nínú ìpínlẹ̀ wọn ká mi lọ ilé ìwòsàn láti lè ká mi lọ wọ́ọ̀dù. adé àgbọ̀ ọlọ́pàá nílò òkúta mọ yẹn jẹ́ ọ̀rọ̀ lárákùnrin kan dé lórí òun jẹ́ online content creator wípé òun tọ́jú àwọn àkàndá ó dá. àwọn ọlọ́pàá ti ẹ̀dá láti ọ̀ṣẹ̀ kò torí wọ́n béèrè ìwé ìdánimọ̀ rẹ̀ kò ní ìwé ìdánimọ̀ kankan wọ́n kó kúrò láàrin wa. ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi ṣe máa ń ṣe result mo máa wá positive result bó ṣe ní pé jẹjẹ pé ṣe sí nínú mo fi ní kókó máa jẹ kí n jẹ́wọ́ mo bá ní ẹlọ́jà sọ tọkùnrin bẹ́ẹ̀ bí kórè lòun náà fẹ́ ṣe ó dà kò sí wàhálà àwa ti gbé
ọmọdé bí ìwọ lọ gbé yà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀jẹ̀ ìjẹ gbogbo nínú ọmọ wọn kò jáde ìmọ̀ ńlá sẹ̀ wọ́n sì máa gbà wọn tọ́jú wọn àgbà wọn tọ́jú ẹ̀ lárákùnrin bá dé tó bá bẹ̀rẹ̀ sí ní fídíò mi ó ti jẹ́ ọmọdé ó lè ní ó sì fún mi nílò mo bá bẹ̀rẹ̀ sí ní kárínà máa rò bá kí wà lórí lọ́sẹ̀ bàbá wọn dé èmi mo ti jáwọ́ fọ̀rọ̀ pé náà kí n dákun mo lọ mọ lórí bẹ́ẹ̀dì gbogbo iṣẹ́ tí mo gbà tó máa sa fún wa ní child protection network pé ìwọ̀n safety force ìyàgbọ́dọ̀ kọ́kọ́ tó rẹ̀ ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ kọ́wọ̀ ni ó bẹ̀rẹ̀ rẹ̀ sí báyìí. bẹ́ẹ̀ bá mi ló bá ti tẹ̀lé mi tẹ̀lé wọn arákùnrin wọn fìdí òun kí ni mo ṣe bàbá wọn ẹbí ìjọba fẹ́ mọ́sànsáré láti bí ọ̀là ní sí ọ̀lùbújọ́ àti wà ní LAUTECH on 25 Tuesday don tell discharge wa ọlọ́pọ̀lọpọ̀ owó àná ọ́fíìsì wọn ẹ̀ fi mú kọ̀ọ̀bí 2 days mo lọ sọ́jà mo ra flask ra aṣọ lọ sí ìkan ṣé ara àdójúkọ tẹ́ ń sọ ni pé àwọn tó wá bá yín. arákùnrin wa bọ́bílẹ̀ ẹ̀rọ ayélujára tó bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ days ni o ó ní foundation mi ń ta ọmọ ní o ó bẹ̀rẹ̀ sí ní gbàmùjẹ́. ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ láì pé foundation àjọ yìí iṣẹ́ kókọ́lẹ̀ ọ̀dọ̀ ìjọba síjọba gbòòrò. bẹ́ẹ̀ ni ìyẹn Monsurat Àjọkẹ́ foundation. tó wà registered mọ́lẹ̀ ìjọba. ṣé màá ló kọjá ní káfíńwá. ìdánilọ́kọjá ni ọlọ́wọ́ iṣẹ́ tí àwọn tí wọ́n mọ̀ sí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn amòfin wọ́n mọ̀ jù wá lọ lọ́wọ́ wọ́n lọ owó ẹ̀ náà ló pè wọ́n pé káwá di ọ̀rọ̀ ilẹ̀ tí ìgbésẹ̀ lé wọn lọ́wọ́ kálọ̀ mọ́ nǹkan lọ́wọ́ di ọ̀rọ̀. ẹ̀rọ tí yóò ní bẹ́ẹ̀ bí lágbára ọlọ́run ọmọ fún yàmọ̀ tẹ̀síwájú. ẹjẹ́ mi kọ́dọ̀ àti Bísọ́lá pé ní NAWOJ alága àwọn ẹgbẹ́ oníròyìn obìnrin ní Nàìjíríà ká ti pínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ lè ṣe ń ṣe dídí ń dá. Ọlọ́run ni àwa náà gbọ́dọ̀ sọ pé àní ìdojúkọ torí pé ṣe mọ̀ pé ẹgbẹ́ wa kò kí ṣe ẹgbẹ́ tí ó rọ̀ mọ́ ìjọba adádúró ni ó wá di pé àá máa bẹ̀rẹ̀ tá a bá ní nǹkan tá a fẹ́ ṣe àwa náà máa lọ bá àwọn èèyàn ní pẹ́tọ̀ ohun tá a gbé dání nì ohun tá a fẹ́ ṣe nílé Ọlọ́run dẹ̀ máa fọwọ́ tó àwọn èèyàn kàn láti dìde ìrànlọ́wọ́. nígbà kejì náà ẹlòmíì tún lè ní ìyà ọmọ tó dúdú tó da báyìí. wá pàdé mi ní báyìí ń bọ́ báyìí. ẹjọ́ wo ló máa ráyè lé alẹ́ ẹjọ́ wo ló máa ráyè máa ríra. kí ni kọ́sẹ́ kí fún ọ. a lọ sọ èyí tó kù a bá ti ríra sọ́ni ó ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ pé wọ́n ọ̀gọ́rù sí wa. ṣùgbọ́n ẹ̀yin lẹ́mọ̀ fọgbọ́n ṣe. ṣùgbọ́n èmi ò jáde àgbẹ̀rù nǹkan tẹ bá fẹ́ sọ. ẹ sọ báyìí lójú mi wọn. tí bá sì sọ tó bá ṣe bó bá ṣe dá mi lóhùn tó máa jẹ́ kí n mọ̀ bóyá ń padà fi ọlọ́la. tó bá sì sọ tó tí ó ṣe kìí kìí rèé mo kọ ìwọ̀sí. ibi tó ti tọ́ ni wọ́n máa ń bàbá mi máa ń ní ọmọ rántí ọmọ ẹni tí wọ́n ṣe. tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tí wọ́n fẹ́ ṣe nǹkan ni wọ́n rò pé ariwo dọ́là orúkọ yẹn orúkọ tí àwọn èèyàn tó ti ń gbé bọ̀. ẹ gbọ́dọ̀ máa bá wípé gẹ́gẹ́ bí ẹni. tó kàbùkù ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ní orí ìgbì wọ́n ti máa ti bàjẹ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlòmíì tá a bá rò pé kò so gbégbé mọ́wọ́ tó bá lè fẹ́ ká kọjú sí ẹ má ṣe bẹ́ẹ̀ o. ẹ jà bẹ́tọ̀ yín. ipò tá a fi yín sí. ẹ jà bá yín bẹ́ẹ̀ o. ẹ jẹ́ ká mú ká gbọ́ra wọlé. so àwa náà a ní ìgbènijà nínú ìgbọ̀n láàrin nínú ẹgbẹ́ wa gan náà àwa náà gbọ́dọ̀ làwọn kan tún wà gá ṣé báwọn kan ṣe tí ó tọ́ ṣe kòkò wá báwo lèyí ṣe wá ń ṣe ìlú yìí lọ́sùn tẹ́ ìdílé lọ́wọ́ mú lórúkọ yín máa ń tẹ̀kálẹ̀. bí olúkálùkù ṣe lè rìn bó ṣe ní àgbékalẹ̀ àwọn tó bá àwọn téèyàn tún bá ṣe ẹgbẹ́ gan ó tún ṣe kókó àwọn tó jẹ́ láti gbàgbọ́ ní àwọn olóyè yín. bẹ́ẹ̀ ni téèyàn bá ti ní ẹni tí inú rẹ̀ tó bá téèyàn mú tí ìṣe yín tọ́rọ̀ yín tó ṣe ọ̀kan ó rọrùn láti ṣèwádìí láti ṣe. ẹ ṣeun ṣé bí wọ́n bá ti wà ní ilé ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú kọmíṣánná ara ètò ìròyìn nípìnlẹ̀ wọ́n bá kàn jí lọ́la tí ọwọ́ kan wọ́ tí gbogbo ẹ̀ kàn rú mọ́ra wọn ìdìbò tí ń bọ̀ yìí o Bísọ́lá Afẹ́bọwá ti gbákejì gómìnà nípìnlẹ̀ Ọ̀ṣun ṣẹ́ẹ̀ṣì. ọba gbogbo máa ṣe ẹ kò ṣe bí báyìí. máa ṣe bẹ́ẹ̀ ni ọ̀bẹ gba àgbàlùkù tí wọ́n bẹ́ẹ̀ ni àwọn àgbàlùkù máa ṣe pé kò sí àwọn ọ̀dọ́ àbúlé. bí wọ́n lè fẹ́ ìjọba ìbílẹ̀ rẹ̀ lọ jẹ́. àwọn ìjáde rí.
mo jáde ìfẹ́ sí ẹsẹ̀ ní kíní kan lórí ìjọba àbílẹ̀ lọ níjọba kan ní lẹ́yìn sẹ́yìn lẹ́yìn kàrẹ́sù ìjọba ọ̀dọ́ ẹgbẹ́ bàbá olóṣèlú nǹkan tó bá ti ṣe kalẹ̀ ló máa ń dàbí ìtàn fún wọn lọ́la ṣé irú nǹkan tá a ṣe náà iṣẹ́ ọmọ ènìyàn ṣe ni o ṣùgbọ́n ohun àrítọ́ka sí ni pé nígbà tí mo wà ní kò bá mo ṣe báyìí tó wá ní pèsè tó kù bẹ́ẹ̀ lọ àti dáadáa tó ẹ ṣe wọn ọmọ Nàìjíríà kò láti ẹ̀ka àlejò mi bàbá tó ń jọ mi ṣe àárí àkànkì mẹ́rin náà ni ẹ̀ṣẹ̀ ń jẹ́ wá lónìí ẹ̀ṣẹ̀ ẹ̀ǹjẹ́ lóko olóòtú ètò yìí ọ̀gbẹ́ni Babátúndé Jamiu ọwọ́ ìyá múlẹ́lẹ́ àkàndò nínú ọlọ́wọ́ láti Èdùmàrè amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú òun náà ni Ọmọbọ́láńlé Jamiu lẹ́dúdà ṣàìsí pátápátá ẹ̀ṣẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ kejì àwọn náà tún ní Abdullahi Maruf Azam ọmọkọ nílùú Òṣogbo ẹ ṣeun ìjẹ́ títí ìdámẹ́ ìdá tó máa pàdé mẹ́ta gbà wípé màláta apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn kọ sí èmi àti ẹlẹ ẹjẹ́ àṣírí eré tó láǹbọ̀ wá jábọ̀ fún olùmọ̀ rẹ̀ bá tó dá wa ń jọ́ kan títí ìgbà míì ọ̀hún Mukhtar Adélọ́gbọ́n ló kọ́ ní ó ẹ̀kú kalẹ̀.